glory. Oh yes, Lord, there is no one like you. Thousands of stars proclaiming your glory every night, every day. Great is your faithfulness, Lord. Morning by morning, new mercies that I see. There is no one like you, Lord. I worship your majesty. Ìwọ tó mú mi la iná kọjá, tó fi mú mi gòkè, àní kí ni n bá fi fún ọ? Kí ni mo tọ́ sí nínú oore ọ̀fẹ́ èyí tí mo rí gbà ó lọ́dọ̀ rẹ? Ó bá yẹ mi dá máa jẹ̀mú látinú ọlẹ̀ ọ̀rọ̀ rẹ yé. Ọba tí kì í dalẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ìwà rere ni wọ́n máa fi júbà rẹ̀. Ọ̀run ohun ayé. Wọ́n kún fún ògo rẹ̀. Heaven and earth, heaven and earth, heaven and earth. Ohun ayé, wọ́n kún fún ògo rẹ̀. Máa súndélé káyàwó, máa ṣẹ́délé abasababa káyàwó. Ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ ń kéde ògo rẹ̀. Kí ni yóò wá ṣe mí tí ò nílé máa júbà rẹ̀ òwe? Alágbádá iná o, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, gbègbèlèkè, awúwo má ṣe é gbé, ọ̀pá kan wò kan yè, òjì kan lù kan pa, olówó orí ayé o, ọ̀rọ̀ gbọ́dọ̀ kàn yìí, àṣírí ayé òun ọ̀run, ilẹ̀kùn, kọ́kọ́rọ́, ògo, rabandẹ, ẹlẹ́rù nìyí, ta ló dàbí rẹ̀? Ògo ni fún orúkọ rẹ̀. We worship your majesty. We celebrate your greatness. We say thank you for all that you have done. God will bless you. Thank you, Lord Jesus. Come on, lift up your hands and worship him. Worship him. Open your mouth and say some sweet words to him. Tell him thank you because it's worthy. Worship him like never before. We give you glory, Lord. Thank you, Jesus. Olówó orí ayé, oníkọ́kọ́rọ́ ayé lọ́wọ́ àgádágodo ẹ̀mí gbogbo èèyàn. Ẹni tó ní ẹ̀mí èèyàn lọ́wọ́, ọba tí gbogbo áńgẹ́lì ń pè bọ̀. Hallelujah ni wọ́n ń kọ́ lọ́rùn. Àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ́n ṣí adé wọn kalẹ̀, wọ́n ń bọ ìwọ nìkan. Ọ̀kan tó ní gbogbo ọ̀run, ọ̀kan tó ní gbogbo ayé. Ìṣáájú ayé wa o, ìṣáájú ọ̀run o, kò sẹ́ni tó dàbí rẹ̀. Ẹlẹ́mìí ògo, onítẹ̀ ògo. We worship you, Lord. Ó tóbi o, Olúwa gíga ni ọ́ lórílẹ̀-èdè gbogbo. Gbígbé ga ni ọ́, ìwọ lólógo nínú àwọn ọ̀run. Púpọ̀ púpọ̀ ni ọ́, ó kọjá omi, òkun àtọ̀sà, ó ga pọ̀, àjùlọ, ó ṣe jùlọ. Olúwa,
Títí wá dánmọ́ ọwọ́ o, ẹ̀gbọ́n
ìgbà táwa lọ́mọ àwọn ọ̀tá gbà wá gbé ikú ò pa wá. Arákòrò délé olódì àwọn tí ò fẹ́ ká wáyé rárá. Bàbá ó ṣọ́ wa oore rẹ̀ yìí ò lákàwé. Láti rákòrò títí dọ̀mọ́ irinṣẹ́ ó ṣọ́ wa o àbí kò ṣọ́ ẹ. Títí mo fi wá dàgbà lágbà. Ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi. Mo wá rí pé ó ga púpọ̀. Ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi. Mo rí pé ó ga, mo rí pé ó ga, mo rí pé ó ga bàbá. Ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi. Mo rí pé ó ga, mo rí pé ó ga, mo rí pé ó ga púpọ̀. Ó ṣé Ọlọ́run, ìwọ ló jẹ́ kéwàá ayé fò wá dá, àbí kò fò ẹ́ dá ni? Ìyà tó jẹ wá, ó jẹ́ kó jẹ wá pé ó bàbá ò ṣeun. Àpọ̀mọ́ máa wẹ̀yìn, olùṣègùn fún ni Ọlọ́run ìwọ ni. Ìwọ ló gbé wa ró, ènìyàn ò lè ṣe yìí ó àfiwọ́. Ó gbé wa sókè gogoro, òṣùbà rẹ̀ rèé ó bàbá rere. Èyí ni mo ṣe ṣírò fún títí ọgbọ́n orí mi ò gbé. Ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé
mi hallelujah kí. Ẹ bá mi ké. All right, look at me. This way and that way. Like a this, like a that. Eba no, eba hon. All right, ajan, anan, hallelujah. Sing hallelujah, òun lọ́wọ́ ti Jericho. Orin ìgbàlà ni ẹ jẹ́ ká jọ ké o. Ìwọ̀n tá a ti rà padà hallelujah rẹ̀. Ẹ kígbe, ẹ bá mi ké. Ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ rẹ̀ dẹni ìgbàgbé nítorí ọmọ. Ọlọ́run tó mọ̀ wá, òun ló mọ̀ wá o. Bó o ní wèrè nílé ìwòsàn fìrètí sí i. O ti ń ṣàìsàn tí pé má ṣe kọ̀wé ibẹ̀ yìí, no, no, no. Open your mouth wide and shout hallelujah. Hallelujah kì í ṣòro rẹ̀ kó tán. Ó yá jẹ́ ká jọ ké. Aha, hallelujah. Kétọ̀tọ̀ kó kígbe o. Orin ìgbàlà ni ẹ jẹ́ ká jọ ké o. Ìwọ tá ti rà padà, ó yá hallelujah rẹ̀. Jẹ́ kí àwọn ọ̀run gbọ́ hallelujah tiẹ̀ náà. Ó yá shout a little more louder. All right, shout hallelujah more louder. All right, one last time, shout hallelujah. 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 I want to thank my father and my mother in the Lord in the house this morning. I want to say thank you. This is a wonderful privilege. I never take it for granted, sir. I love you, sir. I love you, ma. Thank you. You don't know what you have done for me. Thank you so much, sir, ma. Thank you. Could you please put your hands together for Jesus in the lives of our father, Pastor Paul Adeferasin. Thank you. Ijuada. Shotiko. Oda. Baba mi mo wa ṣọpẹ́ o. Baba mi mo wa ṣọpẹ́ o. Oore tó ṣe láyé mi ó pọ̀ o.
hallelujah. Tipa ti kuku, Olúwa mú mi lọ ṣe rere. Tipa ti kuku, Olúwa mú mi lọ ṣe rere. Bóyá mo fẹ́, bóyá mo kọ̀, Olúwa mú mi débẹ̀. By force, by fire. By force, by fire. Máa wọ́ lọ. By force, by fire. Take me to my promise. Whether I like it or not, I like it or not. Take me. Hold your neighbor and move. Take me. Tipa ti kuku, tipa ti kuku, Olúwa mú mi lọ ṣe. Tipa ti kuku, tipa ti kuku, Olúwa mú mi lọ ṣe. Bóyá mo fẹ́, bóyá mo fẹ́, bóyá mo kọ̀, Olúwa. Bóyá mo fẹ́ o, bóyá mo fẹ́, bóyá mo kọ̀, Olúwa. Bóyá mo fẹ́ o, bóyá mo fẹ́, bóyá mo kọ̀, Olúwa. Mú mi débẹ̀. Hallelujah. Let's worship him one more time. Let's worship him. Let's worship him. Lift up your hands and worship him. Glory to God. Glory to God. We give you praise. We give you honor. Mímọ́ l'Olúwa o. Áńgẹ́lì wọ́n míkè o. Àwọn ọ̀run wọ́n míkè. Ẹgbàágbèje ìràwọ̀. Àgbààgbà mẹ́rìnlélógún. Lórígun mẹ́rin ayé o. Àtòkè àtilẹ̀. Èṣe ni wọ́n míkè tọ̀tọ̀ o. Ta ni yóò gorí òkè Olúwa? Tàbí ta ni yóò dúró níbẹ̀ o? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun báláú. As you are going home, I want you to ask God. Ask for one thing that you want the Lord to do for you. Mímọ́ o, mímọ́ o, mímọ́ o, mímọ́ o. Mímọ́ funfun báláú. Olóòpó àjọbọ pátápátá ọlá. Kórókódó ni àlà funfun gbò. Òmọ̀rí ayé, òmọ̀rí ọ̀run. Ọba áńgẹ́lì, ọba ènìyàn. Mímọ́, mímọ́ nìyàn o. 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 Olóòpó àjọbọ máa súndélé yàrá. Máa kéde àbò ṣéndélé yàrá. Máa súndélé yàrá. Mímọ́. If you know that 2017 has ended in blessing, in promotion, in good health, in vitality, and 2018 is blessed already, can I hear you make some noise to the King of Kings, the Lord of Lords? Aha. Are you ready? It's okay. It's okay. Okay. It's not by power nor by mouth, but please let your praise be his music. One no share, I don't call the music. Even the barren still give him joyful noise. Empty barrel, Luman Padu. He said, for who can battle with the Lord? Ajeku ya ni o je. Kole graduate. Eh? Kole graduate. Ajeku yo aje ya ni. Please, I don't know who I'm speaking to with tonight. Are you okay? Someone you kana wale ni. Can't you see people? Don't be kana. Kana yo ni. Me like it. I don't like kana. At midnight like this, sometime in the prison, Are you excited about prison? Paul and Silas sang songs. But that Paul and Silas not in lo Samsung. For what? Want to take selfie ni? Mo call a camera clear gan. Camera clear. And as you praise him in the same manner, One day when man praise the Lord, be to ni mana. something will fall on you. Money fall on you. Oh, sorry. With you. Kan lowo ni. Because, Kan lowo ni. Daddy, God bless you, sir. God bless you, sir. Zagadat. It's your boy Easy.
I have a word for you, Daddy. A fẹ́ sọ̀rọ̀ kan fún yín sà. You are a man of infrastructure. Agbọ́n kẹfẹ́ ní small stature. Infrastructure. Daddy wash it, one keep it, one You keep see, it. Daddy, there are parastatals that don't need IV. Ẹ lè fi paracetamol cure HIV. IV. Kò lè ṣe, untested. Daddy, your children will do exploit. Wọ́n náà mọ yóò lè gbẹ́ expo. Daddy wa intelligent. See, blind Bartimaeus was saved by a small child. Agbọ́n pọ̀ àwọn afọ́jú náà ti ń lo Snapchat. How managed now? Kò yé mi náà, mo bá yín ṣe. I don't understand. He wouldn't keep short even though he was weary. Wọ́n táwọn wèrè gan bá gbọ́ gunshot wọn ní dúró. He screamed until his light came. Ó lọ pariwo, give me something light. Eh? Something light, yes. That Okay. the Spirit is saying something. Okay. There is somebody in the gallery there. Èèyàn kan ta gálà ń bẹ̀ yẹn. Gallery. Ó ń ta gálà nìyẹn, ẹ̀ wọ́n zù ni. You are not here with your spouse. Agbọ́n kó máa wọ blouse tẹ́lẹ̀. He's a man. Men don't wear blouse. Bobrisky nǹkan. You forgot to pay your tithe. O máa ń fura tight obìnrin. Tithe and offering. Same thing náà ni gbogbo ẹ̀, The same thing Lord náà. said I should tell you. Ẹ̀mí ní ká já There ìsí. is a penalty for owing. O gba penalty for throwing. Gang. No, sorry. What's wrong with you? Sorry, that song is not spiritual. You should understand that there is a manipulation that has caused a deviation from his original intention for his people in this present dispensation. That is why you and I require that reorientation that will provoke that radical reaction against every negative condition until they can all see the physical manifestation of their desired transformation, even in this practical dispensation of their life and endeavor. Help me tell them. Want to go bẹ́ẹ̀? Want to go, no time. I want to go.